That's good. Okay? Sir. Go. Tálẹ̀ fi ẹ́. Ǹjẹ́ orí justice pé wọ́n tálẹ̀ fi ẹ́ ni? Àbí wọ́n fi kí ìṣe? Báyọ̀ wọ́n fi kí ìṣe ni sà. Mo ti ṣe nípa láàárọ̀ ìsà. Èmi ni mo wá fi kí ìṣe tí mo gbé mi ní kí lọ́wọ́. Èmi ni mo wá fi kí ìṣe tí wọ́n fi wọ́n nílé bá kọ́ kọ̀ǹpútà mẹ́ta nílé. Mo ní sọ pé ìlà sílẹ̀ pé mo ò ṣe é kọ́ láti rí mi sà. Ṣé lórí pé mo pè é mo sọ fún ẹ pé bó ṣe ń bá mi mánéjì bíi kò tẹ́ mi lọ́rùn tí mo sọ fún ẹ pé èmi ni mo iye tí mo ná síbí yìí pé tó bó ṣe ń bá mi mánéjì ẹ fẹ́ bá mi jẹ bí irun ni ṣòbí bá rí tí mo bá rí yẹn apádàbọ̀ ẹ̀ wọ́n ní kó lọ mú kí ilé iṣẹ́ mi fún ọ̀nà àwọn tẹ̀jọ́ ń jalè ní kẹwàá kó computers mẹ́ta ń bí àbọ̀ mi gbé ṣe ni wọ́n jí bíbà tó kó kọ̀ǹpútà mẹ́ta. Sọ́wọ́ ìjọ torí Ọlọ́run ní kó kọ̀ǹpútà ẹjọ́ ìṣàánú mi ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́. Ike. Sá. Màá yà ẹ́ lẹ́nu. Ṣé ti yẹ? Sọ bí tó bá jẹ́ fámìlì tiẹ̀ ló dábì sílẹ̀ wà á máa dúró máa jẹ́ kí ní ìbàjẹ́ so kò ní sọ̀rọ̀. Bí mo kò sọ̀rọ̀ lásán yẹn ni pé wà á lọ plan láti ní kó wá kó kọ̀ǹpútà bí àdúgbò ẹ̀kọ́ Ike. Nígbà tí wọ́n kọ́ wá gbé kọ̀ǹpútà mi lọ́wọ́ kọ́ pẹ̀ mo fáyé nígbà ilé sáà. Ọlọ́run ẹjọ́ tó jí ìṣàdúgbèrè jẹ́wọ́ ẹjọ́. Ẹjọ́ jẹ́wọ́ náà ẹjọ́ wọn. Àwọn onígbègbè ọmọ kọ̀ọ̀kan mi ni màá kọ́ pọ̀ báwo ni mo kí n jẹ́wọ́. Ó ti ń jalè ti pẹ́ ìdílé mi tó wá máa dáná iṣẹ́ rẹ̀ tó wá jáde ara mi. Orí burú bẹ ṣe ń bẹ̀ mí ẹ̀hún. Nígbà tẹ́ ń wéṣì yàtà mi ni. Ó àwọn olùkọ́ bá mi jọ bá ń gbé fọ́gà ẹ̀jọ̀ má bínú jọ. Sọ pé mi ní sọ pé Mr. Johnson yẹn yà. Sọ́rí jàdí. Ẹ káàsán. Mo wà ní kọ̀mpútà sẹ́ńtà mi. Tó ṣẹlẹ̀ thank you. O ṣe gbọ́dọ̀. Ọmọ wèrè tí mo gbà sí ibi iṣẹ́ ní kọ̀mpútà sẹ́ńtà tó ń bá mi mánéjì ẹ̀. Ó máa ní àmọ́ bó ṣe gbọ́gbọ́ sí mo kàn pé mo sọ fún pé bó ṣe mánéjì bí yóò dáa. Mi ò wá mọ̀ bóyá yẹn ló wá bínú pé báyìí pẹ̀lú àwọn kan tọ́jọ́ ń jalè nìyẹn tó wá mú kọ́kọ́rọ́ tó ló máa ń ṣílẹ̀kùn wọlé tó mú kọ́kọ́rọ́ wá láyé látẹ̀yìn ó gbẹ̀yìn ẹgbẹ́ gbẹ̀yìn fún wọn kì í ní wọ́n wá sí bí wọ́n lè jí computers mẹ́ta. Ọlọ́pàá mẹ́ta ni kò fún mi. Obìnrin ni kò lápọn ẹ má kó bọ̀ wá but ẹ máa kọ́ dání. Ẹjọ́ gbọ́dọ̀ lọ ẹjọ́. Nígbà náà kọ́ mi pọ̀ ọmọ ọmọ bọ̀ dání ẹ̀kọ́. Kúrò àti sọ àwọn sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n lè kọ́ máa lọ rọ́ọ̀ṣì wọn. Ok ṣe. Ẹjọ́ gẹ́gẹ́ ṣe rí mi bí ọkọ̀ ọkọ̀ kọ̀ọ̀kúta. Mi ò fẹ́ kẹ́ máa wá sunkún ní ọ́fíìsì mi ni. Ok ẹ listen kẹ́ ẹ péyàn pé wá o wá jẹun pé kí n wá jẹun kí n wá débẹ̀ kí n di ọwọ́ tí yín mú kí n máa jẹun báwo lẹ́yìn ṣe máa fi. Ó ti yé mi ó yé mi. Kò tí ì yé yín mi ò mọ ọ̀yàn rí báyìí mi ò rí rí o mo wá gbà síṣẹ́ ó tún wá nínú iṣẹ́ yẹn tán mo wá kó kọ́kọ́rọ́ ọ́fíìsì tèmi o kò lè lọ́wọ́ pé ìwọ ni kò máa ṣí o kó o dẹ̀ máa tì í mo wá dé níjọ́ kan ó kọ̀ wá sọ fún mi pé wọ́n ti ṣí bẹ́ẹ̀ o wọ́n kó kọ̀ǹpútà lọ tó bá jẹ́ èyí gbogbo ni madam báwo lè ṣe máa fi tálẹ̀ ń tẹ́ máa mú. Ọ̀gá ẹ wo nǹkan tẹ̀ ẹ sọ oyè mi àmọ́ ẹ ṣàánú mi ojú ẹ wo ẹrù èèyàn méjì lódì tèmi nìkan. Gẹ́gẹ́ bí ọlọ́pàá iṣẹ́ tiwa là ń ṣe a gbọ́dọ̀ ṣe proper investigation tá a bá ti parí yẹn kò sí problem ẹ má sun ẹkún ṣe rí mo kàn wo tó láwọn ọmọkùnrin tó wábí tó lóun ọkọ ọmọ yìí yẹn ó ń gbìyànjú ṣọlọ mi yé ó ń gbìyànjú gan tí ẹni mo tún rò ni mo ṣe ní kó ṣàtì fi síbẹ̀ náà ká ṣe investigation yìí yes who you. Jídé yá báwo ni. Ẹ jókòó. Báwo ni.
àdúpẹ́. Mo ti lọ rí ọ̀gá ẹ̀. Olóró ọ̀gá ẹ̀? Kí ló wá wí? Nǹkan tẹ́yìn náà sọ ni. Ó insist pé àfi ká san gbogbo nǹkan tí. Nǹkan tó sọ náà nìyẹn ó dẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀. But èmi náà ti try. Mo ti san 60% nínú gbogbo total. Bàbá mi ayé mi. Wọ́n lè dìde jókòó. Ó san 60%. Ta ló kówó fún? Fọ́gá ẹ̀ ni. Ó ṣe máa kówó fọ́gá ẹ̀. Èyí kéèsì wà ní ibi ilé kówó wá. Àwọn la máa pè pé wọ́n ti kó owó wá o. Káde ní ojú ọ̀rọ̀ yìí. Kò yẹ kó kówó lọ fún. Yes, kò yẹ kó kówó lọ fọ́dọ̀ ọ̀gá ẹ̀ náà. Okay, we have 40% balance tó kú kí n kó wá fún yín. Ó bẹ́tà kó wá síbí àdé pé òun bí wọ́n ti kó balance owó wá o. A parí kéèsì àdé release ọmọ simple kò ju bẹ́ẹ̀ lọ. But ẹ má bínú. Ṣé ẹ̀yin lẹ ní 40% balance tó kù? Ṣé 40 tó kù? Tiwa kọ́ òun náà ló ní nǹkan ẹ̀ ṣùgbọ́n káwọn lè jẹ́ witness pé ojú wa ló ṣe kówó yẹn wá. Kò nílò gba fa kéèsì kankan kíjọ́ mi mọ́. Kọ́ ló ṣẹlẹ̀ gan nìyẹn. Wọ́n mi ẹ̀fọ́ kan balẹ̀. Mo expect owó kan lé mi tó yẹn bá ti wọlé máa san balance tó. Kò sí sọ́mọ̀ ìrọ̀lọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yẹn jíde lóde sí ẹ. Tọ́ba ti tó gàbá sọ pé òun ò ṣẹjọ́ mọ́ àwọn ọlọ́pàá gan ọ̀fẹ́ lọ kóòtù lójoojúmọ́ kí ni tiwa ní kápá yín ojú ọ̀rọ̀ kó má sí wàhálà kó má lè síjà. Kò ní ẹ̀rọ náà lówó ẹ̀. Ẹ̀wọ̀n ilé ìlọ ẹ̀ta àgbo gẹ́gẹ́ kó gbọ́ mi ẹ̀jáde ẹ̀ tó bá ṣe òrìlẹ̀ kẹ́kọ́ lórí dànù. Ọmọ ayé o, ìyá àdàlú lè ọ̀rẹ́ náà. Ọ̀sẹ̀ àtọ̀rẹ̀ láti ta lọ́wọ́. Alájà ẹ̀rù nọ́mbà yín ẹ má gbọ́n rárá ẹ fọkànbalẹ̀ ẹ má ìkáyà yín já ariwo tẹ̀ ń gbọ́ ta lẹ́ẹ̀kan yẹn àwọn náà wá jókòó yìí kí ló ń ja yín láyà ẹ fọkànbalẹ̀ ẹ farabalẹ̀ alájà kẹ́ mú tẹ̀sí bí oyin tó jábọ́. Ó ní kẹ́ mú báyẹn. Alájà wọ́n á fẹ́ kẹ́ farabalẹ̀ nítorí ẹja alájà mo ti wá rọ ọmọ yín náà alájà lòun náà ṣẹlẹ̀ mi tẹ́ ń wò yìí jẹ́jẹ́ lórúkọ mi sùúrù rè àbáwá aláwà tọ́ alájà ṣẹlẹ̀ náà ti cooperate pẹ̀lú wa tẹ́bárẹ̀ náà ti cooperate àníbá ń fa aláàtọ́ ṣẹlẹ̀ àpọ̀ ládùúgbò yìí àwa tó pín sílé ilẹ̀ rí bá mi já wọn sí. Ìyá mi ṣe bẹ́ẹ̀ gbọ́ Yorùbá etí yóò dẹ̀ di tí bá ní nágàdẹ̀ abẹ́ẹ̀ tí gbọ́ tí bá ní nágàdẹ̀ kẹ́ni máa ń fi má ṣe ohun tí yóò dáa báyẹn ni o ẹ̀kọ́ wọlé tẹ́ máa gbó fún wa ẹ̀gbọ́n wọn. àbọ̀ ọkọ mi ojú yín tó ojú orí yín tó ní nǹkan kan ẹ wò àjù báyìí náà lọ ẹ wo gbogbo bá a ṣe rí náà ẹ wà mẹ́ta lórí bẹ́ẹ̀dì opó ni mí ẹ ṣàánú mi opó ni mí ẹ ṣàánú mi ẹ torí Ọlọ́run. kò sówó ní báwo ṣé alájà lọ́mọ yàrá jà lẹ́yìn àbọ̀ kẹ́yìn tí wọ́n ní ní ìgbọ́ ní ìgbọ́ Yorùbá kọfẹ kiri. fẹ́ sí wọn kan rí fẹ́ sí wọn ṣàníwá ó ti lọ Mẹ́kà kí bàbá wọn tó kú ni bàbá ọkọ mi ó ti lọ láti kékeré báyìí bàbá wọn ti mú lọ Mẹ́kà ṣàánú mi. tẹ́jọ́ la bá wa bí báyìí fi. alájà ẹ̀ ń jẹ́ kó yẹ ní pé kò sówó ní àbí alájà sórí yíyí ni ṣẹ́jà wèrè ní alájà ẹ̀ ń bẹ̀ bá wọ̀. ẹ má nà mọ́. dákẹ́ má sọ̀rọ̀ kí ló ṣe. bàbá ọkọ mi èmi mo bí àbígbẹ̀yìn mi ni ọ̀pọ̀ ni mí. mi ò mọ kí lè sọ. àbígbẹ̀yìn mi ni ẹjọ́. ẹ bá wọ yẹ. kókó express. yé omi. Yawa yawa. Abẹ́ òráyé ṣe ni o.
yìí máa kọ́. àǹtí mi ẹnì kan wà kékeré. Ọlọ́run ní jẹ́wọ́ gé ọmọ rẹ o ọmọ kan òye obìnrin lọ́nà fífi méjì bẹ́ẹ̀. ìnira ipò ọjà kan gé. wọn ò ní gé o ara rí ó yá ó fi ẹsẹ̀ rẹ̀ rìn kúrò lọ́sibítù yìí ni lágbára Ọlọ́run.